Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórin dábọ̀ sóhun mi lòjọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. My name is Dr. Muti Olatiboye, also known as Babu Angel. And today is your first time here. Everything I do here is to share spiritual tip, just like the one I want to share with you right now. And if you find this video very interesting, please don't forget to subscribe to this channel and make sure you turn on the notification bell. So whenever I upload video like this, you'll be the first person to watch. And if you need more of my videos, you are free to go back to my previous video. You see a lot of videos there that can help your spiritual life. Today, I explain how to use alligator pepper. 42 seeds of alligator pepper. 42 seeds to expose anyone behind your problem. We all know alligator pepper, right? To expose anyone behind your problem. If you believe that you have a spiritual challenge, you understand, and you are looking for something to deal with those monitoring spirits, so you need 42 pieces of alligator pepper. 42 pieces of alligator pepper. Early in the morning before you say a single word to anyone, most especially on Tuesday. Most especially on Tuesday, you are going to do this assignment. Early in the morning before you say a single word to anyone, you are going to do this assignment. So you need 42 pieces of alligator pepper. The seed is what I'm talking about. You need the seed, right? So this seed, you put it in your left hand. You now put it in your mouth. You put it in your mouth. You eat it all. You chew it very well. Then now spit it in your bathing water. You spit it out 3 times. 3 times. You spit it in your bathing water. So immediately, after you spit it out, you now pray against your enemies. Ask God to disorganize them. Any enemies, any spiritual attack in your body that affects you spiritually, ask God to destroy them. You say whatever thing you want. Do not mention anybody's name. Do not mention anybody's name. But ask God to destroy anyone behind your problem. Are you with me? Please help me to like this video. Then after that, you now take the water to your bedroom. You take the water to your bedroom. You now use it to wash every part of your body. And you must do this. If you are using the water to bathe, you must not say a single word to anyone. You must not say a single word to anyone. So after you complete the bathing, you understand, you move out from the toilet, from the bedroom. You can say whatever thing you like. In fact, you can call your children to go and use the water to bathe. You can give it to your wife to use, you can give it to your husband to use. If anything is in your body that is stopping you spiritually, that thing is going to come out from your body spiritually. You understand?
and it will expose anyone behind your problem. By the grace of Almighty God, it will expose them. And when God exposes your enemies, there's nothing they can do you again. There is nothing they can do you. Believe me. So you can be doing it once in a month, most especially on Tuesday. You understand? This is seed of alligator pepper. You need 42 seed of alligator pepper. I think you are with me. You put it in your left hand and you chew it. And after that, after you complete this recipe, if you have honey, you can lick it. If you have red oil, you lick it. If you don't have honey, you have red oil, you can lick it. Because that very day, if you cause someone, that is going to affect the person. Maybe your daughter or your any of your children do something that is very annoying, and you start cursing him or you cursing her. It will affect. So when you use honey, immediately you use the water to bathe your every part of your body. You lick honey or you lick red oil. It's not going to affect anybody. So you don't need to mention anybody's name. You do it generally. Anyone behind your problem, that person is going to suffer it. It will expose your enemies by the grace of Almighty God. It's very simple and very, very effective. Only follow my instruction. Please help me to like this video. As you like this video, may Almighty God bless you and bless your family. If you love this video, please help me to like it. As you like my video, may Almighty God bless you and bless your family. So that is how to do it, and that is how to use it. Thank you. God bless you. Ẹ̀dẹ̀ tí a bá sọ ní òní ni bí a ṣe ń lo atare 42 pieces atare tí a máa fi ń gégùn fáwọn ọ̀tá wa. Ọ̀tá tó bá mọ̀ pé ó ní ọwọ́ nú ọ̀rọ̀ gbésí ayé tó ń dà gbésí ayé láàmú. Láàárọ̀ kùtùkùtù lọ́jọ́ Tuesday, ẹ jẹ́ ká wá ẹyọ atare 42 ẹyọ atare 42. Láàárọ̀ kùtùkùtù lọ́jọ́ Tuesday ni o, a wá da atare yìí sẹ́nu. Tá a bá ti lè dà sẹ́nu, ẹ jẹ́ ká jẹ́ kó kúnná. Ẹ jẹ́ ká ti gbé omi tó bá tó wa wẹ̀. Tá bá fẹ́ ṣe fáwọn ìyàwó tàbí ọmọ tàbí family wa, omi tó bá tó wa wẹ̀ ni o. A kì í da omi yẹn sínú omi míì, a sì gbọ́dọ̀ háàdì omi míì mọ́. A wá jẹ atare 42 lẹ́nu ká tó sọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù. A wá tú sínú omi yẹn. Tá bá ti tú sí, immediately tá bá ti tú sí tó bá sì ń ta wá lẹ́nu, a wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe àdúrà fáwọn ọ̀tá wa. Ẹ̀yẹ pé ti mọrú àdúrà tá máa ṣe fún wọn. A máa gégùn fún wọn gidi. A gbọ́dọ̀ dáko èèyàn. Ẹni ó bá ní ọmọ ràn lọ́lọ́ kọ́lọ́run bá dínà fẹ́ni náà. Ẹni bá ń jà kọ́lọ́run bá jà. Ẹni tó bá gbógun tì kọ́lọ́run gbógun tì. Tá bá ti wá ṣe àdúrà yẹn tán, a wá gbé omi yẹn sẹ́wọ̀n pé tá bá ti jẹ atare 42 yẹn lẹ́nu, a tú sínú omi yẹn ní o lẹ́ẹ̀mẹ́ta ká tó bẹ̀rẹ̀ àdúrà. A wá gbé wọ bathroom, a lọ fi wẹ̀ pẹ̀lú ọṣẹ èyíkéyìí tó bá wù wá. Tá bá ti fi wẹ̀ tán, ẹ jẹ́ ká jáde. Tá bá lóyin ilé, ẹ jẹ́ ká lá. Tá bá dẹ̀ lè po, ẹ jẹ́ ká lá. Tá bá ní kò mean anything, but throughout that day, ẹ má jẹ́ ká bínú síyàn. Pé téèyàn bá bínú síyàn, ogun ni o. Ọlọ́run jẹ́ ká rógun. A ní fọwọ́ ara wa síra wa. A ní fi ọwọ́ ara wa, a ní fi síra wa lágbára Ọlọ́run. Ẹ wo kò jù bẹ́ẹ̀ lọ. A sì tún ti gbé àwọn ètò kan jáde every month. Torí bí a bá ṣe ń tọ́jú ara wa spiritually, ká tún máa tọ́jú ara wa physically o. Tá bá ti ń tọ́jú ara wa spiritually, ká tún tọ́jú ara wa physically. Ẹlòmíì wọn bá jà, ayé ò bá jà. Cholesterol ló ń bẹ lómi jà o. Ẹlòmíì ayé ò bá jà. Heart disease ló ń bẹ lómi jà o. Ẹlòmíì ayé ò bá jà o. Heart ẹ̀ ní òṣìṣẹ́ mọ́ dáadáa ní ò pọ́ǹpù ẹ̀jẹ̀ sí bí tó yẹ kó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ sí o. Àwa ti fẹ́ gbé ètò àgbo kan kalẹ̀ every month. Ó ní a fẹ́ máa ṣe every month. La fẹ́ máa ṣe. Ike inú 2.5 litre la sì fẹ́ máa rọ́ sí 5,000 naira ni. Àwa tọ́nà wa bá jìn, ẹ lè kàn sí mi. Mo lè bá yín get materials, màá send ẹ̀ sí kẹ́ ṣe fúnra yín lọ́hùn.
àmọ́ owó ti material yàtọ̀ sí èyí tá a ṣe 5,000 torí pé material táwọn ó lò ó máa pọ̀ a dẹ̀ máa pín fáwọn èèyàn ní K2.5 litre a gbọ́dọ̀ máa lò ní every month kì í ṣe pé ojoojúmọ́ o ẹ jẹ́ máa fi tọ́jú ara wa tó bá ti kọjá age of 35 years o ní láti máa tọ́jú ara ẹ̀ o ní láti máa tọ́jú ara ẹ̀ wọ́n ní cholesterol fat blood fat wà nínú ẹ̀jẹ̀ yín ẹni bad cholesterol nínú ara sọ̀rọ̀ mi ti yé ọ̀rọ̀ cholesterol yẹn ó pọ̀ gan tó jẹ́ pé ó ń pa ẹlòmíì lójijì Ọlọ́run jẹ́ ká kú òjijì tó bá ti ń lágbára jù ẹ jẹ́ ká tètè mọ́ tọ́jú ara wa gbogbo nǹkan yìí la lè mọ́ fi tọ́jú ara wa o kò dìgbà tó bá dójú ẹ̀ tán kó tó máa wá solution kiri tó ti bà nǹkan jẹ́ nínú ara ẹ̀ á tiẹ̀ ó dàbí ẹ̀mí ni tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ káàkiri gbogbo inú san ara tí sẹ̀ǹkan bá ti wá lọ ní iṣu tó ti dí tí ò lọ tẹ́jẹ̀ ò lọ ń bẹ̀ mọ́ subhanallah ẹ ti ẹ̀yìn májè kó jẹ́ pé tinú ọpọlọ ìsan tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ sínú ọpọlọ ó ti ní iṣu kí lè rò pé ó máa ṣẹlẹ̀ Ọlọ́run ní ìyàwó àwọn èrè o ẹlòmíà máa kọ̀m̀plé ìpò ní máa ń fọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíà sọ pé òru oorun sùn ó sì rí tọ́jú ara ẹ̀ ìsàn fẹ́lẹ̀ ti blọ́ọ̀kù gbogbo nǹkan yà máa fi tọ́jú ara wa ni ẹ̀yẹn wọlé tabakọ́lé tán sí àwọn tó máa ń ṣe plumber wọ́n wọ̀dá sáà nǹkan tí mo sọ wọ́n á channel pipe kan síbi ìgbẹ́ wọ́n á channel kan síbi bọ́ọ̀wọ̀ tí ó máa da omi sí ẹ ti wá lo òróró ẹ ti lo epo ẹ ti dá sínú pipe ó ti wá ń blọ́ọ̀kù pipe yẹn ò lọ mọ́ ìgbà míì wọ́n á ní kẹ́ domi gbóná sí kó lè bá yọ tó fi ń jẹ́ pé omi gbóná dààmú ara kéèyàn máa mú lára àárọ̀ kó lè bá gbogbo ọ̀rá tẹ́ ti jẹ tó ti blọ́ọ̀kù san kó lè bá lọ sọ̀rọ̀ mi ti yé so tẹ́ bá ti wá tẹ́ bá dé pé pipe kan ó ti blọ́ọ̀kù nulẹ̀ tọ́ra ti di òróró gbogbo nǹkan tẹ́ dà ó ti di kò wá ráyè lọ kí lè rò pé ó máa ṣẹlẹ̀ sínú kíṣìn omi yóò padà ní lẹ́wọ́n sọ pé lómi ní high blood pressure ẹ̀jẹ̀ high tí wọ́n ò ní rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run agbóná 5,000 naira every month afẹ́ máa ta ẹ bá ti ní ni ẹ máa mú ni tó bá tún dóṣù mí ẹ tún túnra ni sọ̀rọ̀ mi ti yé àwọn tábà sí ní Nàìjíríà tó gbọ́nà wá jìn ẹ lè pè mí a bá bá ń get material a máa send ẹ̀ sí but material ó ṣe 5,000 naira o ṣe 5,000 naira o kò jù bẹ́ẹ̀ lọ ní ọ̀dọ̀ mọ́ yà àbúrò yín lólùfẹ́ yìí dọ̀pọ̀ tí o láti gbé ìtàgé mọ̀sẹ̀ wí jẹ́ ẹ̀ tó bá dìgbà mi á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílé wa àwọn gbàgbé ẹ̀ subscribe sórí ètò kílẹ̀ kù fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́wọ́ nǹkan mi tàṣe àti èyí tàṣe torí pé èyí àti ìṣe ó pọ̀ ju èyí àti. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó bá yà kún Ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn lèmi bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò ewé ń jẹ́ ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n nínú ìsìnkú. Láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ à ń bẹ̀ ọ́.